láti wà lẹ́nu ọ̀rọ̀ ìlú yìí pàápàá papọ̀ ibi tá à ń pè ní Nàìjíríà. Àwa lẹ́nu ẹ̀ títí dé South Republic. Ẹ̀gbọ́n bàbá mi àti àwọn bàbá wa ó lọ́wọ́ wọ́n jọ ṣe ìgbà yẹn ni o. In fact, ìgbà tó ti àwọn bàbá mọ́lé bàbá tọ̀dọ̀ tèmi náà wà pẹ̀lú bàbá ó lọ́wọ́ wọ́n jọ wà ń bẹ̀ yìí o. Mo fẹ́ sọ fún Magic ní ìdílé tèmi ti wà ní òṣèlú. Òṣèlú gidi ni wá. Ìdílé olóṣèlú ni mo ti wá. Mo tó bá fẹ́ ọkọ lẹ́tà ọkọ mi náà tún di òṣèlú. So ọ̀rọ̀ òṣèlú ń ṣe àjèjì sí mi o. Èyí tó kọ̀ wà ìsọ́tìn nínú ẹ̀ very very rude tí wọ́n máa ń sọ ní pé wọ́n ló ń ṣiṣẹ́ fún olóṣèlú. Olóṣèlú wo nìyẹn? Àṣebí mo ti sọ lórí ìpèsè ẹ̀kọ́ rí bẹ́ẹ̀ program rí náà. Nígbà tí mo wà lórí program pẹ̀lú bíríkì sísá mi mo sọ náà wípé olóṣèlú náà tó wà ní àpapọ̀ ilẹ̀ Nàìjíríà tó ní àwọn ti fún mi ní £1 rí kó bọ́ síta. Ẹ wo ìgbà tí mo sọ sí ti náà. Ẹ̀gbọ́n ti ẹ̀ ní pé òun kàn ní àkóhùn fún mi owó taxi owó pé ṣe mọ̀ àsopọ̀ bàbá wa ẹ ti ẹ̀gbá ilé ìdání. Ẹ tó bá ṣe irú ẹ̀rí kó bọ́ síta. Àbí nǹkan tí mo gbà náà kó bọ́ síta. Mo ti sọ́rí náà. Ṣé àwọn lè sọ bẹ́ẹ̀? Ṣé àwọn tó ń sọ pé olóṣèlú ló ń ṣiṣẹ́ fún? Ṣé àwọn lè sọ bẹ́ẹ̀ kó bọ́ síta kó wá sọ wẹ̀? Kó wá sọ. Mo challenge wọn kó bọ́ síta kó wá sọ wẹ̀. Ọlọ́run ní pé ká má judge wọ́n ní ṣùgbọ́n nínú èso wọn nínú ìwà wọn kí tẹ̀bi judge wọn. Ọmọ Yorùbá ẹ fún ara yín ẹ̀yin fún ara yẹn gbé wo. Ẹjọ́ sọ pé èmi ṣiṣẹ́ fóṣèlú kó ń fún ara ẹ̀ bọ́ síta kó wá sọ nǹkan tí mo sọ. Nígbà tí bá gbọ́ lọ́wọ́ olóṣèlú anywhere kó bọ́ síta. Ẹni jọ́nàṣà yìí nígbà tí a ṣe program pẹ̀lú sísà mi ṣe bí mo challenge àwọn politicians Yorùbá ṣe mo challenge wọn pé kí ló dé tẹ̀ jìnnà táwọn èèyàn yín kí ló dé tẹ̀ jìnnà tí àwọn èèyàn yín tẹ̀ mọ́ kọ́ táwọn èèyàn yín fẹ́ kọ́ táwọn èèyàn yín ṣe. Dáwọ́ tara yín nìkan lè ń ṣe. Gbogbo program yẹn wà bẹ́ẹ̀. Ẹni tó lè ṣiṣẹ́ fóṣèlú tóun lè sọ ọ́ fún pásítà tó wá challenge àwọn olóṣèlú tó wá challenge wọn. Democracy tó ń lò ní àpapọ̀ Nàìjíríà dé ìpínlẹ̀ kò ṣẹyìn ọlọ́run kò ṣẹyìn mí. Ìgbéraga náà ọlọ́run ló ṣe. Ìṣọ́ṣe ìpínlẹ̀ tó ṣojú lódò tó ṣojú ìyànṣọ́ ìlà kò lè gbé yàn lọ. Sòfin bá fẹ́ ṣe òṣèlú ìtàgé ẹmọ bí tí mo fi máa mú ni nítorí òṣèlú àjèjì mi ni ṣèbá wa ọlọ́run àwa láti ṣiṣẹ́ àṣìṣe àwọn kan dé náà pẹ̀lú àwọn olóṣèlú náà ṣèlú àwa lọ ṣiṣẹ́ fún àwọn tẹ́ pé ọlọ́run lè ní àtìpínlẹ̀ ẹ̀ ìyá rúdù gidi òṣèlú wo ni ṣiṣẹ́ fún ta ni iṣẹ́ ìtawà ṣe pé kí democracy lè wà ó ní gbogbo wọn ṣe lọ́wọ́ yìí náà. Kò sí ẹnikẹ́ni gbọ́dọ̀ bẹ̀rẹ̀ fóun gọ́ọ̀nà òun kìíní kan iṣẹ́ bọ́nà ní ká ṣe òun ni wọ́n ń jẹ. Ẹ̀jẹ̀ tẹ́ta ìmọ̀ye tó ti ta sílẹ̀ pé kí democracy òun ni gbogbo wọn gbọ́dọ̀ lórí ẹ̀jẹ̀ àwọn èèyàn ìkúrì ilẹ̀ ìjà ọkọ mi àtẹ̀jẹ̀ yálẹ́yìn àtẹ̀jẹ̀ àwọn ọmọ ọlọ́mọ tó wọ́n pa káàkiri òun ni gbogbo wọn gbọ́dọ̀ lórí. Òògùn àìmọye èèyàn lára àìmọye wa jẹ́ pé àìmọye wọ́n ti lọ lẹ́nu kọ́nà oríṣi gbogbo wọn. Kọ́nà kó jẹlẹ̀ fún wọn. Ó jẹ́ kí iwájú kan lọ kó jẹ ìbáfi sílẹ̀ kó má bàjẹ́ láíláí. Wọ́n wá ń sọ ìpè ń ṣiṣẹ́ fún òṣìṣẹ́ fún ta ni. Ẹ dárúkọ ẹni náà kí ló ń ṣe yí tẹ̀lé dárúkọ ẹni náà. Ẹjọ́ bá lè sọ ó lè bàyàn tó lè sọ̀rọ̀ nípa yàn sọ́kàn náà. Ẹ gbé jáde òṣìṣẹ́ fún ta ni. Àwọn wo ni? Mo ń ṣiṣẹ́ fún wọn ni mo ń challenge wọn ni. Ẹ̀yẹ wá challenge wọn náà. Ẹ̀yẹ wá sọ pé bẹ́ẹ̀ bá lọ́wọ́ wọn ni. Ẹgbọ́n ta àtẹ̀sọ́. Ẹgbọ́n ta àtẹ̀sọ́ pé àwọn ní yọjú sí yín níbi tẹ́ ẹ ti ń pàdé. Bí bá ń bá olóṣèlú ṣe àti ìtọ́ máa níbi tẹ́ ẹ ti ń pàdé ó máa kó sí ní technology tó wà lẹ́yìn ẹ̀yàn kọ́ máa lé èèyàn náà tó máa ya fọ́tò ẹ̀.
ẹ̀rín bí o ẹ̀gbọ́n bí o oríṣiríṣi rọ́ jákèjádé kí ló dé ẹ̀ lọ́n bá wọn church leader kọ́ àgbọ̀dọ̀ bẹ́ẹ̀ ṣe nígbà reclamation nìyẹn nígbà tó abẹ́rẹ́kè ẹgbẹ̀ sí pé kókó wọn kọ́mà bọ́bẹ̀ kọ́mà ṣe o ọlọ́dẹ fi hàn fóun lòún rí ìrìn àjò lórí gbogbo ògbó tó fi hàn ṣègbó gba gbogbo ògbó lórí ẹ̀ pẹ̀lú gbogbo ètè yín gbogbo ìbàjẹ́ yín ẹ̀ṣẹ̀ títí tí a ní kọ́kọ́ tó pé ẹ̀ àwọn mídíà yín pariwo ṣèbẹ́ náà lẹ́ háyà mídíà tó máa bó nítorí tó jẹ́ pé tó wọ́n bá kù wọ́n bá jẹ́ onítorí náà rí wọn ò rí Yorùbá nation mọ́ wọn ò rí Yorùbá nation wọn ò rí wípé Yorùbá nation láti ọmọ burúkú gbogbogbò láì sì tọ́ka gbé sílẹ̀ ọmọ Yorùbá wọn ò rí kò sí ètò ìyẹn mọ́nu wọn kò sí ètò orí òṣèlú tó fi jàjẹ́ wọn tó ń kówó wọn tó ń lọ kówó wọn sínú inú wẹ́ẹ̀ inú kòtò inú kọ̀ńténà wọn ò rí yẹn wọn kò tiẹ̀ kàn wọ́n kò kàn wọ́n níṣẹ́ ìyá ń jẹ àwọn èèyàn wọn ò rí níṣẹ́ àwọn èèyàn pa méjì tàbí arúgbó fẹ́ sínú inú ọmọ kékeré kòkòtò rẹ̀ wọn ò rí gbogbo yẹn wọ́n bá ṣe onítìrí ni wọ́n jẹ́ onítìrí ni wọ́n jẹ́ onítìrí ni gbogbo ọ̀pá onítìrí ni àkílódé èmi ìrẹ̀ kúkú máa yín fà á mú ní ẹ̀kọ́ntínì ẹ máa ṣe nǹkan tó wù èyí bó bá lè gbégbé ègún yẹn máa kọ́ntínì gbogbo máa sọ mi máa sọ mi ò ní gbà nígbà tó bá kọ́ tèmi kò ní káni máa gbà yẹ láti sọ wípé ẹgbẹ́ bá wa bẹ̀ torí gbogbo gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáyé lẹ́ ń gbọ́ gbogbo èkú pambu láàárọ̀ náà sàmálẹ́ oríṣiríṣi nǹkan tó ń sọ mi ò fèsì sí o torí èso pé èmi ni Yorùbá nation ènìyàn ẹ̀dẹ̀ ni mò ń rìn bọ́lá ṣe ní kí n máa rìn tó dẹ̀ ní gbogbo wa tó àjọ rìn pọ̀ àdẹ̀ rìn lórí òtítọ́ àti òdodo àdẹ̀ aláàánú gbà tó gbẹ̀dẹ̀ ìfúyọ sọ̀tàkì kò bá tó tí Ọlọ́run fẹ́ dá wọn lóhùn padà ó dẹ̀ ti dá wọn lóhùn tí ìjìyà yẹn bá bẹ̀rẹ̀ kí àkọ́kọ́ má sọ pé ẹ bá wa bẹ̀ o kò sí tó jọ fún ẹ̀mọ́ iṣẹ́ sọ fún wọn ẹni tó bá náà wọ́n iṣẹ́ wọ́n gbowó ẹjọ́ lọ́wọ́ wọn torí wọ́n máa lọ́kọ̀ dá sí wọn ìrẹsẹ̀ pàṣẹ léré tó wọ́n ti gbowó ẹjọ́ dáadáa wọ́n gbà lọ́wọ́ wọn oníkàtà ti mọ̀ fún sọ mi ò ní gbà òótọ́ ni mo ń sọ mi ò ní gbà láyé Ọlọ́run ọba o ìyẹn kọjá wípé bóyá onígbàgbọ́ ni ní o tẹ Ọlọ́run ní ká dáríjì ìrọ̀ yìí ń ṣe ọ̀rọ̀ dáríjì o torí mi ò mọ̀ yín mi ò ṣẹ̀yìn rí sọ̀rọ̀ pé tá a bá ṣẹra wa tá a mọ́ra wa la máa dáríjì ra wa so kí mo fẹ́ dáríjì fún náà nígbà tá a mọ́ra wa kì í ṣe bá a ju kọ́kọ́ lọ́wọ́ ara wa mi ò mọ ohun tó sọ̀rọ̀ yìí rì náà mi ò tẹ̀lé mọ́ parẹ́ mo lọ fẹ́ láti pàdé wa àwọn èèyàn gidi ni mo pọ̀ gbogbo àwọn akájọ kò tí tó òdodo gbogbo àtàwà lórí ìkànnì ẹ̀ mo ní mo fẹ́ mọ àwọn èèyàn báyìí àwọn èèyàn tí owó pa wọn pé àwọn èèyàn tí wọ́n ro dáadáa fún ìran wọn fún ẹlẹ́ni kejì wọn àwọn ẹlẹ́ni dámọ̀ tó bá lè ṣe bá sọ pé dáríjì lórí kí ni àwọn ará rí ni àbí mo mọ̀ ní àjọpọ̀ àkọ́kọ́ rí ni ṣé wọ́n lè dá fọmọ Yorùbá yìí ẹ̀rẹ̀ wá gbé gbogbo ẹ̀dídé tó orí ìwọ ní dáríjì ti wọ́n náà àwọn tó bá ní dáríjì ń bọ́ ló ti wọ́ ṣé bá máa ṣẹ́ra wa ní ká tó dáríjì ra wa mo mọ̀ ní òṣèré rí ni àtẹ̀gẹ̀lẹ̀ ti gbé àpótí yẹn láti bẹ̀rẹ̀ kàfé yín yẹn kàntínì so màtírì tí gọ́ọ̀sẹ̀ bá gbé ìyẹn ò sí nínú pé dáríjì o kà lẹ́yìn tó pé nǹkan jáde àtìrì ní tó dẹ̀ kẹ́mi náà gbé rí gọ́ọ̀sẹ̀ jáde tó bó ṣe wà nìyẹn ṣé ẹ̀gbọ́ ẹ̀wọ̀n bá ń pariwo kiri pariwo. ẹ like ẹ share ẹ subscribe sórí platform tẹ́ ẹ bá ti subscribe sórí. ó ṣiṣẹ́ bó ṣe èlò káàbíyèsí ọ̀dọ́ ládùúgbò iṣẹ́ ládùúgbò sacrifice ẹ fẹ́ gbọ́ sacrifice tán ni ládùúgbò iṣẹ́ lọ́rọ̀ ti ní ká ṣe. àwọn tó ń sọ̀rọ̀ kó ń ṣiṣẹ́ bó ṣe èlò kí ni ìwọ́n bá fi ṣe fún ọmọ rí ṣé àwọn òjì àwọn òmu nínú sísẹ̀lì yìí ni kí ni ìwọ́n bá ṣe ọ̀nà wọ́pì pẹ̀lú àtìlẹyìn ọlọ́run náà ṣe oore fún mi mo lè ká dáadáa tí mílíọ̀nù ọmọ Nàìjíríà lápapọ̀ káyọ̀ àti ìsọmọ Yorùbá báwọn tó rán mi tí mo ti jẹ́ ní iṣẹ́ tó pariwo kiri nítorí mi ò lè máa pariwo tí ọlọ́run ṣe
ọlọ́run lò mí ni èwo dẹ̀ làbọ̀rọ̀ máa pariwo kí ṣùgbọ́n bí náà wà níbi tó wà ẹ̀rú wà níbi tó wà láti sọ pé ẹ̀ tọ́nà ń lò fún ìkọ́ ìlélẹ̀ tí mílíọ̀nù ọmọ Yorùbá dẹ̀ ń jẹ́ àǹfààní ẹ̀ tí èyí ìjọ ọ̀la. èwo ni pé àgbókọ ìdílé mi lòṣèlú mo kọjá ẹni tó ń fọwọ́ tó ń ṣe nǹkan àbòsí ẹ̀kọ́ ọ̀tọ̀ nìkan tẹ̀ ń ṣe ọ̀tọ̀ nìkan tẹ̀ ń ṣe lálẹ́ ọ̀tọ̀ nìkan tẹ̀ máa sọ níwájú ọ̀tọ̀ nìkan tẹ̀ alẹ́dà mi ò jẹ́ bẹ́ẹ̀ mo gbọ́ náà ń bọ̀ mo ní ìgbàgbọ́ náà náà kò tẹ́tọ́ mọ́ mo ò ní mo bá tẹ̀ tó ẹyọ yẹn kúrò bẹ́ẹ̀ la ṣe ń sọ lójoojúmọ́ kọ́nà darí gbàjẹ́ torí pé àmọ̀nà ta fi ń ṣọlọ́ à ń gbìyànjú ní ìwé ni mo máa ń bẹ lọ́ọ̀ ni pé ṣáà jẹ́ kí n wà less of myself kí n wà more of my Lord Jesus Christ. àdéhùn ọ̀nà à ń tọ̀ wọ̀n yẹn ọ̀tọ̀ ní kọjá máa tọ́nà ọ̀tọ̀ ní kọjá máa tọ́nà consistency wà náà lọ mí. tẹ̀sán fáráyè láti ìgbà tí a ti ń tún jẹ ẹ lọ wá àkáì ọkọ mi ò change òótọ́ dẹ̀ nìyẹn ọlọ́run ló ní òótọ́ lọ́dọ̀ tí a bá ń sọ òótọ́ ti yí padà. bẹ́ẹ̀ ni o. kí ló dé mi ò bẹ́ẹ̀ nìbọn ní fáwọn ètò àwọn mi ni mò ń ṣe ẹ máa dé ní gbogbo ìgbà àti stage fọdún mẹ́ta àti kọ́kọ́ àjẹfìyẹ bẹ́ẹ̀ nìbọn lẹ́jọ́ àfihàn bẹ́ẹ̀ nìbọn lójọ́ ètò àwọn ọmọ ṣe bàbá dẹ̀ ṣe náà ìṣẹ́jú debunking ó di impact of debunking láì mọ iye student wà ń bẹ̀ òun làwọn mídíà yẹn gbàṣẹ́ sí. pẹ̀lú ẹ̀ náà àfẹnikẹ́ni pàtó kọ́ ó yẹ kọ́ ọmọ Yorùbá kẹ́bẹ̀rẹ̀ náà ó yẹ kẹ́bẹ̀rẹ̀ tọ́ba bí a máa ní òṣìṣẹ́ òṣèlú ló ń ṣiṣẹ́ fún àwọn wo àwọn akọjá yẹn ìgbéraga kọ́ àbí kó ṣèlú ṣiṣẹ́ fún mi kí òṣèlú ṣiṣẹ́ fún mi nì torí mo ti ṣiṣẹ́ ṣáájú tó ṣèlú wá ṣe tó ń lò bí èyí yìí èmi ti ṣiṣẹ́ ṣáájú tó òṣèlú ló máa ṣiṣẹ́ fún mi o kì í ṣe èmi ni máa ṣiṣẹ́ fún òṣèlú èmi ti ṣe iṣẹ́ síwájú pẹ̀lú àtìlẹyìn náà pẹ̀lú àwọn atọ́nà ń bò àwa ti ṣiṣẹ́ síwájú tí òṣèlú lò lẹ́nìí táwọn ọ̀dẹ̀ sacrifice tí ẹ̀jẹ̀ ìdílé wà wà ń bẹ̀ a ti ṣiṣẹ́ síwájú so mi ò ní ìdájíṣẹ́ òṣèlú ló máa ṣiṣẹ́ fún mi ìyẹn ṣe ìgbéraga nǹkan máa ń ṣe ni àkílódé ádámà máa sọ̀rọ̀ káàkiri bàbá sọ̀rọ̀ gbogbo sọ̀rọ̀ kan fún èèpo ìjìyà pé mi ò dá sí pẹ̀lú nǹkan tó bá máa fẹ́ẹ̀tì ọmọ Yorùbá mọ́ láti sọ̀rọ̀ sí kí wọ́n tún jáde fún ọkùnfà ilé Yorùbá national ẹtúbà ẹ̀sìn lọ kiri ẹtúbà ẹ̀sìn ọkọ̀ tó kìbọ̀ kílódé kí lọ́mọ Yorùbá ṣe fún yín. olórí burúkú ni gbogbo àwọn. ẹ̀rọ Yorùbá ọmọ bí wọ́n léèrè kí lọ́mọ Yorùbá ṣe fún yín tí àtẹ ọmọ Yorùbá lọ gbà òkú ẹ̀ pẹ̀sẹ̀ ṣe títí 2022 bẹ́ẹ̀ bí ọ̀pẹ nìyẹn ọlọ́run ti gbogbo yín lọ. ọlọ́run jù wọ́n lọ o. ọ̀sẹ̀ lọ́sẹ̀ yìí kí ló dé mo mọ yín nàbà àpapọ̀ ni ṣé ọ̀pọ̀ Yorùbá ni fún ọ̀pọ̀ Yorùbá ni ó bí ìfọ̀ mí inú ni ẹ̀wọ̀n ẹgbẹ̀rẹ̀ sí sọ fún mídíà yín ọbẹ̀ ẹ̀sìn lọ anybody lágbàáyé lọ wà káìdì níbẹ̀ láyé ni ò ní ọ̀nà àwọn personal kò sí olúwẹ̀ because privacy everybody wà important mi ò worry privacy anybody and everybody gbogbo ẹgbẹ́ àgbẹ̀ ìgbẹ́ rò pé mi ò wọ́n bá privacy yín ni ṣé ẹ rò pé mi ò wọ́n bá privacy yín bọ̀ mi ò lè sọ̀rọ̀ lórí privacy yín láíláí tí ó kàn mí pẹ̀lú yín irun àwọn tí tá à ń bá fà nígbà tá à ń ṣe ìjàngbara pé kí democracy kó lè wà gbogbo wọn kò sí ẹnikẹ́ni tó lè sọ pé òun gbọ́ pé mo sọ̀rọ̀ privacy anybody mo lè pe IGD mo lè pe Babangida mo lè pe àbùkù sálà mo lè pe gbogbo àbáṣà ńlá yẹn gbogbo ẹ̀ bọ̀ kì í ṣe pé kí gbẹnu ní private life wọn láyé ẹ̀yin ò bá wọn Yorùbá bó ṣe máa kó nínú ìgbèkùn nínú slavery ẹ̀wá mọ̀ ń sọ̀rọ̀ private life tó tẹ̀lé jẹ́ lórí ọ̀dẹ̀ pa ayé máa mọ̀ pé ọ̀dẹ̀ pa à ń bọ̀ lórí yẹn o à ń bọ̀ lórí yẹn gbà bẹ́ẹ̀ ẹ ṣàṣà owó tó tó owó lọ́wọ́ àwọn tó ràn yín iṣẹ́ ìyẹn ló ṣe pàtàkì ẹgbẹ́ owó tó tó owó o torí kò ní sí ẹ̀bẹ̀ o pé tó bá tún stage yẹn tẹ́ẹ̀ bá lè sọ owó wọ́n máa ń ṣe àwọn tó àbá lè sọ owó mọ́lé ni o sọ ẹ tètè ìyá gbọ́. nínú òmìnira ọdún mẹ́ta ta pé pé wọ́n ti náwó àwọn ti wà ń bẹ̀ ṣáájú èèyàn kan yìí ẹ bèrè kí náà ṣe fún ìlọsíwájú ọmọ Yorùbá kí náà ṣe kàkà yẹn kó máa dàrú ẹgbẹ́ movement Yorùbá kalẹ̀ bí ẹni pé political party lẹ́gbẹ́ kalẹ̀ níbo ìlọsíwájú ẹ̀ ṣe fẹ́ wà
structure tẹ̀ gbé kalẹ̀ láti ilẹ̀ wá kì í ṣe pé fún òmìnira ọmọ Yorùbá àti máa gbowó iná ni àdẹ̀bá yìí máa wò yìí ṣùgbọ́n ẹnujọ́ mẹ́ta ní ẹgbẹ́ tó mi mo ní local standard láti sọ̀rọ̀ pẹ̀lú ẹgbẹ́ yìí tó jẹ́jẹ́ mojoko kan tó tọ́jú ara wọn orúkọ àwọn yọkù láyé àtijọ́ wọn ẹgbẹ́ ìlànà bàbá adéyọ ó lóun step aside pé kọ́ investigate of allegation láti 99 àti láti 99 síbi tá a wà ní ò gbọ́ pé ẹnikẹ́ni lápapọ̀ Nàìjíríà tó ń ṣe ipò tó wà ní ipò ó sọ bẹ́ẹ̀ wípé òun step aside tó ẹ wá investigate òun mi ò rò pé mo gbọ́ bóyá tó wà mi ò tí ì gbọ́ ni o mi ò mọ̀ ó ṣeé ṣe bọ̀ mí èyí tó wà mi ò gbọ́ mi ò dẹ̀ mọ́ pa ẹ̀ mi ò ṣe pé mo bá bàbá dé lọ sọ̀rọ̀ náà àbí mo pè wọ́n mi ò tẹ̀ kí báwo ṣe máa pè wọ́n ṣé mo wá ní ẹgbẹ́ wọn ni. bọ̀ bàbá yẹn lóhun wọn láwọn step aside tí ò ṣẹlẹ̀ Newton ní ìjọba investigate àwọn ẹwọ ẹgbẹ́ yìí o ẹgbẹ́ tó láwọn fẹ́ lead àwọn lead bó ẹgbẹ́ tó rẹ̀ wọ́n ara yọ orúkọ yìí kúrò láyé àti ọ̀hún. wọ́n ní àwọn bàbá yẹn nípa ìwọ̀n investigate dè ní o wọ́n fẹ́ sit under the carpet ní o wọ́n fẹ́ sit under the carpet àwọn nìyẹn o irú ẹgbẹ́ tó lóun represent Yorùbá nìyẹn tó ń gbéraga lórí irọ́ òfò àti òfò àgbá òfò wọn lè ṣe wọn lè investigate bàbá yẹn ní ọjà public ni bàbá yẹn sọ nígbà àwọn step aside ẹ investigate wọn ò rí ṣe wọn lè investigate public ìdádọ́rẹ́ ṣẹṣẹ́ ẹgbẹ́ investigation ẹ jáde public torí public ni wọ́n challenge bàbá yẹn náà dé bọ́ta public ó lọ yá ẹ investigate o so ó yẹ kẹ́yìn ilé investigate public ṣe ti rí irú example tó ń ṣe irú ọmọdé tí wọ́n jẹ́ wọ́n wá rí ọ̀nà tọ́lọ́ ń fi sílẹ̀ tó jẹ́ ọ̀nà dáadáa ọ̀rọ̀ òtítọ́ ara wọn ò gbà ẹ bá mi bí wọn o ẹ bá mi bèrè dáadáa ó ń ṣiṣẹ́ kó ṣègùn wọ́n dẹ̀ lọ ọ̀nà náà ààyàn kan gbówó fún o láì mọ̀ àmì gbówó fún ta ni. àwọn ìjọba yóò ṣe ìjọba tó máa fún yàn lówó àbí ọkàn tó máa rìn jì fún ẹ. ẹ máa dúró iṣẹ́ tọ́lọ̀ ní kí tọ́lọ̀ ti ṣe lórí ìrìn àjò àwà yìí. ìkan tí gbogbo ọmọ Yorùbá dájọ́ ń ṣe ẹ mọ̀ ṣẹ́ kárí ṣe tó fà náà àjọ ṣe ni ẹ mọ̀ náà. ṣòyàn máa ń ju iṣẹ́ yẹn ẹ̀jẹ̀ sí pé wọ́n á dákẹ́. ẹgbẹ́ nìkan tó wà ní ìgbọ́kú tó sọ̀rọ̀ sí wọn ẹni kẹ́kẹ̀kẹ̀kẹ̀ náà bí dáadọ́ tó sọ àwọn òfin ní contract ló ṣe sọ̀rọ̀ báwọn. ẹkẹ̀kẹ̀kẹ̀ náà dá lò ẹnijọ́ mẹ́ta ìṣọ́mọ̀ pọ́ńbù Christians àwọn Christians wọ́n ń wò ebú wọ́n ní àwọn Christians ń sọ̀rọ̀ wípé àwọn fẹ́ràn náà ìsìn Nàìjíríà ọgbọ́n wa ń sọ̀rọ̀ àwọn oníṣẹ̀jẹ̀ nígbèsè bí wọ́n wá ń gba owó nígbà tí mùsùlùmí kẹrin bá tún ṣe ẹ̀yẹ́ yẹn tó bá jẹ́ pé kí n máa gbé síta lọ́tẹ̀kẹsẹ̀ ìgbàgbọ́ náà ni àwọn Christian Muslim kìíní kan kẹrin wọ́n ti dá yín náà lọ́tẹ̀kẹsẹ̀ pé ẹ̀yin Christian wò ṣé ẹ̀ wá yáwó lọ́wọ́ àwọn ni. ní ìwà ìfọ́sọ́kọ̀ yẹn hàn ìfọ́sọ́kọ̀ náà tẹ bá dá ìdìbò sílẹ̀ pé wọ́n ń yáwó ń bẹ̀ ó yẹ kẹ́ ti kọ́ síbẹ̀ ní pẹ́ wo ẹlẹ́sìn kankan àti mùsùlùmí nìkan kẹ́sìn kankan míì má wá síbẹ̀. àìmọye tó jẹ́ pé Muslim school àìmọye Christian tó lọ sí Muslim school náà àìmọye ìlú ìṣọ́dẹ̀ jẹ́ Christian school àìmọye Muslim tó lọ sí Christian school. so kí ló parí pé Christian wa ń yọ bọ́ iṣẹ́ wọn kọ́ máa gbé jáde ní wọ́n máa gbé jáde fún ẹlẹ́sẹ̀kẹsẹ̀ láì máa mẹ̀ publicity mà ló wà communications mà ní àwọn amúta ni lówó so ṣẹ́ṣẹ́ pàtó máa bá gbé ní òní gbé ní òun ló máa wà ní ìṣàd communication ó máa wà ní ìṣàd jíjẹ so kò amúríṣà tó máa bá gbé àbí rédíò àbí tíìdì tó máa bá gbé wípé ẹni tó rìn ní Yorùbá nation ẹ wo owó táwọn kó fún ṣé kò rí pépà tó máa bá gbé ní ẹni tó wà ní ìṣàd communication kí ló dé orí wọn ò pé ní màmá kí ló dé tẹ̀ ń wà bàjẹ́ kí ló dé tẹ̀ ń ta ọmọ Yorùbá kí ọmọ Yorùbá ṣe fún yín títí tí 2022 ẹ tako ẹ tún ti dé 2023 ẹ rí nǹkan gbèsè rí nǹkan sọ
wọ́n máa parẹ́ bí èéfín ni màmá. títí tí ẹ ló ń takọ ọmọ tó sọ wípé àwọn kan ló wà ń kó gbọ́ta wọn náà ń lè fa ẹ̀mí ẹ̀ torí kò pa ọ̀rọ̀ pé oníṣìí lọ́rọ̀ ṣé mi mọ wá ní àbí mo mọ̀ ń pa ọ̀rọ̀ ṣé mi mo pè wọ́n jáde èmi mo pè wọ́n jáde kan ṣe rálì ni ṣé mi ni. irọ́ o. ṣé mo mọ̀ ń pa ẹ̀ ní. ẹ mọ̀ ń pẹ́ màmá. ṣé mo ti ṣe ètò opinion mi nípa ọ̀rọ̀ rálì fún ọmọ Yorùbá ni. àwọn tó pè wọ́n jáde bàbá Akíntóyè mo lè sọ stage tá a dé. àtẹlẹyìn. lọ́sẹ̀ ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ lórí reclamation náà nìyẹn. wèrè èmi àtàwọn fámìlì mi la fara rọ. tẹ gbókun ẹ ti bẹ̀rẹ̀ lórí okúpa Yorùbá nation kí ló dé ṣe ọmọ Yorùbá ṣe fún yín òun dẹ̀ ló wà ní náà ọmọ Yorùbá yẹn kan tó ọmọ Yorùbá láti ṣe ni ó pé ó ní ọmọ Yorùbá ọmọ Oòduà ẹ dìde ẹ bọ́ sípò ẹ̀tọ́ yín gbogbo nǹkan tí n bá sọ fún ọmọ Yorùbá gbogbo ẹ lọ sínú àpá ìbẹ́ lọ gbé jáde kẹlẹ́wé tó bá jẹ́ rọ́ńbẹ̀ èyí tí ọba yẹ ẹgúngún ẹ kẹwàá ẹ lọ wo orí ìtàn ẹ wá àwọn èèyàn tẹ mọ̀ kẹ́ verify ẹ̀. ọ̀rọ̀ Yorùbá ni mo máa ń sọ náà ọ̀rọ̀ bá ṣe máa bọ́ nínú gbogbo nǹkan tó wà lẹ́yìn owó ló jẹ́ lọ́bẹ̀ lọ wò ó má lè bọ́ ká máa dìbọ́ọ̀kì pẹ̀lú irọ́ lórí irọ́. irọ́ lọ́ fi ṣépè fún yàrá. kẹ́lẹ̀ mọ̀ kó tọ́ lélẹ̀ ṣé wọ́n náà fi hàn yín gbogbo ọ̀nà kó tọ́ lò olóòótọ́ lòun ló wà lẹ́yìn wa gbàtẹ́ ṣe reclaim ṣe ṣọ̀tẹ̀ tán títí sọ́láwọ̀ gbogbo kò ṣàánú fún wa ní aráàlú gba ọ̀tá lójú tì. ẹ tún ti bẹ̀rẹ̀ lórí eléyìí òkú lẹ́mú o. wọ́n máa parẹ́ ní màmá. ọmọ Yorùbá ti délé o a máa kú fáì ní gidi a máa jáde tán tá a bá jáde tán yẹn 50-50 àgbà kan tó jẹ́ tiwa. ṣùgbọ́n tó bá ní pé irọ́ lè gba nǹkan tó jẹ́ tiwa wọ́n pe ìjà nìyẹn kí ló dé tẹ ṣe máa ní mi ò lè gba nǹkan tó jẹ́ tèmi wọ́n pe ìjà nìyẹn a dẹ̀ máa defend ilẹ̀ wa a máa defend nǹkan tó jẹ́ tiwa. àgbáyé lẹ̀ mọ̀ yẹn àwọn náà dẹ̀ mọ̀ inú pépà àwọn ìpánà àwọn pépà àwọn tó ń kọ náà ní ẹ̀ẹ̀kan tó ṣẹlẹ̀ ní Ọjọ́ta àwọn àkáàtì Yorùbá nation ṣáàrà àánú gbà nìyẹn ni kí àkọ́kọ́ máa sọ pé àárí àánú gbà tó dídí ìjọba máa sọ pé òun àkáàtì Yorùbá nation because wọ́n mọ̀ pé signatory ní ìjọba àwọn sí ẹ̀tọ́ ọmọ Yorùbá láti self determination wọ́n mọ̀ pé signatory làwọn wọ́n dẹ̀ mọ ibi táwọn ti dé. tòótọ́ bá ní àwọn àtàkọ́ ọmọ Yorùbá nìyẹn tó àwa máa ń fa ilẹ̀ wa. àwọn náà dẹ̀ mọ̀ páwa la ní Ọlọ́run ló ṣe fún àwa kọ́. Ọlọ́run ló fún ọ láàánú ẹ̀ ló jogún ilẹ̀ wa fún wa náà ṣe gbógun wa ní àwa la ní nà. orílẹ̀-èdè dẹ̀ ni wá. a dẹ̀ padà síbi tọ́lọ̀ ń dára sí. agudélẹ̀ ká gba ẹ̀tọ́ wa ní. ká bọ́ sí ipò ẹ̀tọ́ wa ká gbọ́ fún wa ká máa lò ó. náà tòṣọ́ máa ń láwọn àtàkùn àgbà ẹ̀yìn àtàkì pé kí ni o àtàkùn ìdí náà máa ṣe ká àtàkùn wa ṣé pé ká má gba nǹkan wa ní wọn táà lè pè wá ní òde lórí nǹkan wa àṣàjálè àjẹrọ láàrin fífúlì ààrẹ ẹgbẹ́ ọkùnfàì pẹ̀lú jó pẹ̀láyọ̀ pẹ̀lú ìdùnnú ká máa jẹ ká máa mu náà kí ìṣẹ́rẹ́ ìjẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ káwa wọlé padà ń tiwa káwọn tó ẹ̀tọ́ ṣe constitution káwọn náà bẹ̀rẹ̀ iṣẹ́ kíákíá láì sí ìdúró kọ̀ọ̀kan. gbogbo ọmọ tó ń jẹ́ technology la máa kó wọ àti ṣe constitution yẹn. àwọn kan sọ pé náà ní àwọn ọmọ olówó kan wọ́n fẹ́ wá take over constitution èwo ọmọ olówó èwo mélòó làwọn ọmọ olówó náà tá à ń sọ pàápàá mélòó ni wọ́n ọmọ olówó èwo àwọn náà sọ pé constitution tó máa kí gbogbo wa lẹ́bù àbí constitution lóyìnbó ta wà wọ́n mọ olówó ni ṣùgbọ́n nípa kò bá ṣe lọ opportunity tó wà lọ́wọ́ ẹ̀ ni gbogbo àwọn máa ṣe constitution yẹn o mo ṣe sọ pé ìdílé kọ̀ọ̀kan máa mú èèyàn tiẹ̀ tó máa represent ẹ̀ tí wọ́n dẹ̀ pé ìdílé dialect wa ni mò ń sọ ahọ́n wa la ṣe sọ Yorùbá dialect tí ẹ̀dá bá ṣọ́ọ̀bù dàgbọ̀ tó máa lọ sọ ọ̀kọ́ta fẹ́lẹ̀ ó ló máa lọ lẹ́yìn ẹ̀ kò kí ń ṣàwọn yẹn nìkan ló máa kọ nípa constitution gbogbo ẹ̀ náà máa fún ní ẹ̀bùn tó ní ìmọ̀ rere lórí ọ̀rọ̀ constitution kó wá sọ ọmọdún márùn ọmọdún mẹ́wàá kó wá sọ gbogbo ìta bá wà lágbàáyé àrùtà present ẹ̀ tábà lè kọ Yorùbá ká lóhùn torí wọn ò ní gba òyìnbó wọn máa yá
kó má dẹ̀ dàbẹ́ nípa nǹkan tèmi náà contribute mi ò rí bẹ́ẹ̀ gbogbo ẹni tó bá sẹ́ǹdì kan wọlé pátá wọ́n máa kọ́kọ́ kọ orúkọ ẹ̀ sílẹ̀ náà wípé àwọn ilé ìdásí ó dẹ̀ máa wà ní ìwé ìtàn ó máa wà nínú ìjọ máa wà káàkiri títí ìrànjọ́ the end of time tó púpọ̀ tí ẹ̀ sọ jẹ́ ìṣòṣe wọ́n máa kọ́kọ́ kọ orúkọ ẹ̀ náà pé ìwọ náà submit fún nǹkan tó máa jẹ́ ìgbéga foundation tó solid fọmọ Yorùbá because foundation gbogbo òlu constitution wọn ni tó gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáyé ló ní ẹ̀tọ́ láti contribute gbogbo ọ̀nà ìdẹ̀lá máa gbogbo ẹni tó bá jẹ́ ọmọ Yorùbá máa ní special code ẹ lè wọ ọbẹ̀ kẹ́ máa wo session yẹn bọ́ ṣe ṣe ẹ máa dẹ̀ contribute immediately tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ pé bóyá ó fi sọ́dọ̀ èèyàn kan fi tọ́jú àwọn olówó wò níbo ni wọ́n máa wà ń bẹ kò sẹ́ni tí ò sí bẹ́ẹ̀ ṣé gbọ́ ọmọ Yorùbá ni ó ní káàkiri sọ sí ẹni ká lẹ́jọ́ gbé rò láàrin ara wa èwo ló máa pé wa èwo ló dá fọmọ Yorùbá èwo ni kò dẹ̀ máa sọ ìrọ̀rùn fọmọ Yorùbá gbogbo alájọ máa ṣe nà ẹjọ́ àkọ́kàn balẹ̀ gbogbo àwọn pásítọ̀ tó lọ ń bá táwọn sọ fún yín pé èèyàn kan ṣiṣẹ́ kó ṣèlú mo ń bọ̀ expect pé àwọn tó ní anointing níbẹ̀ ṣáà ò ní gbọ́ tiwọn ẹsẹ̀kẹsẹ̀ wọ́n máa dáná mọ̀ tó kọ bọ̀ mo á challenge again àmọ́ Yorùbá ẹbí wọn léèrè ìtorí nínú ìṣe wọn lẹ́ máa ti mọ̀ náà ètò náà ní káwa máa ṣe láti jọ ètò náà ti ń rán mi pé ó yá máa rìnrìn yìí láti jọ èwo làwọn rìn èwo ní ìrìn táwọn rìn tó challenge anything kí wọ́n ṣe tó challenge anything ṣé wọ́n lè challenge ẹni ṣé wọ́n lè ṣe ni mo ń bá sọ̀nà ẹ̀ tọ́nà ọ̀rọ̀ ló ràn tọ́ọ̀dẹ̀ nífẹ̀ẹ́ lòún ṣe ní ẹnikẹ́ni òní máa ṣe ní ṣe táyé máa fi parí láṣẹ tọ̀lọ̀ oníkàkó máa ṣe ti ẹni kí ló dé tó le tó báyìí ẹgbẹ́ mi bí wọ́n o ẹbí wọn léèrè dáadáa olóṣèlú ni kán lọ mú ẹ̀rí wọn wá kán gbé jáde èwo ilẹ̀ ń ṣe kúlọ̀ síwájú ọmọ Yorùbá ó ṣe jẹ́ pé nǹkan tó máa tó máa dìlé àbí kó bà kan jẹ́lẹ̀ yín ṣe ọ̀rọ̀ ẹnu yín ìbànújẹ́ ní fọ́mọ Yorùbá àìmọye tó sì àìmọye tó kú nínú ọ̀rọ̀ ẹnu lásán ìtorí ẹ̀ sọ̀rọ̀ ẹtún ti bẹ̀rẹ̀ ẹtún ti lọ kọ́ máa jáde ẹkún kí ni ṣé wà ní bọ́sìpù ẹ̀tọ́ wọn ni báwo lògùn wọn ṣe fẹ́ yọ ẹ bá mi béèrè o ẹ bá mi béèrè kí lọmọ Yorùbá ṣe wọ́n máa jáde màmá nǹkan ṣe fún ìlọsíwájú ọmọ Yorùbá ẹ bá mi béèrè tí o ṣe dìbọ́ǹkì àwọn ẹni bí tí o ṣe gbowó ń bí gbowó náà àwọn olè tí o ṣe accountability. àwọn criminal attitude. accountability tẹ̀mí sọ kò ń ṣe auditing kó o bá ìnáwó àwọn Yorùbá lónìí yẹn accountability tẹ̀mí sọ wípé kí lẹ ṣe ní return ọmọ Yorùbá. in first place why nígbà tẹ́ gbóró ọmọ Yorùbá kí lẹ ṣe in return.